ìròyìn àṣàyàmọ́sójú wọ̀nyí láti lè ṣe Nta Ijebu Ode Adétóyè Adéjùmọ̀ lórúkọ oníròyìn ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Alákòóso tó ń bójútó ìdàgbàsókè nǹkan ọ̀sìn Ide Mukhtar Meha ti sọ pé àṣà ìmáa kẹran jẹko kiri lójú òpópónà àti ní agbègbè ní olúùlú orílẹ̀-èdè yìí yóò tó wá sí òpin. Ó sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé àkọ́kọ́ tí iléeṣẹ́ náà ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn tó ń kọ ìròyìn nípa nǹkan ọ̀sìn ní ìlú Kaduna níbi tí wọ́n ti ń ṣe àjọ ìbánisọ̀rọ̀ lórí àkórí ọ̀rọ̀ ìdàgbàsókè nǹkan ọ̀sìn nípasẹ̀ ìbánisọ̀rọ̀ àmójútó. Yusuf Jika ló jábọ̀ ìròyìn. Gẹ́gẹ́ bí apá kan nínú ìgbésẹ̀ ìpẹ̀tùsáwọ̀ ohun ṣíṣe àtúnkọ ìtàn, àwọn ìdílé ọba Bùbí Adé ti fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì ti tẹ́wọ́ gba ọmọọba Abdulateef Owóyẹmí gẹ́gẹ́ bí ojúlówó olórí ẹbí ìdílé ọba Fùsẹ́ńgbùwà. Àwọn àrọ́mọdọ́mọ ilé ọba Bùbí Adé ṣe àbẹ̀wò ìṣọ̀kan sí ọ̀dọ̀ ọmọọba Abdulateef Owóyẹmí ní ààfin Jàdíà tó wà ní Ìdọ̀wá nílùú Ìjẹ̀bú. Akọ̀ròyìn wa Anthony Gadoma ń pójúpóyẹ̀ síbẹ̀ ó sì jábọ̀ ìròyìn ẹgbẹ́ àtúpalẹ̀ ìwé náà látẹnu Michael Kadri. Ijebu Ode Alhaji Ọláìdé Búṣìrà ṣe sọ àwọn àrọ́mọdọ́mọ wá sí ilé Ọ̀túnba Abdulateef Owóyẹmí pẹ̀lú ìpinnu láti wá ọlọ́run wọn àti láti ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó olórí ẹbí wọn. Ìpinnu ẹlẹ́ẹ̀kejì àrọ́mọdọ́mọ Bùbí Adé tí ó jẹ́ ọ̀kan lára ọmọbìnrin Jàdíà nínú ìdílé oyè Fùṣẹ́gbùwà ní láti rawọ́ ẹ̀bẹ̀ fún dídarapọ̀ mọ́ ìgbésẹ̀ tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa yíyan Àwùjalẹ̀ tuntun láti inú ìdílé oyè Fùṣẹ́gbùwà bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti ń yà wọ́n sọ́tọ̀ láti ìgbà tí ìdílé oyè Fùṣẹ́gbùwà ti ń pèsè ọmọ oyè sí ipò Àwùjalẹ̀. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ jẹ́ olórí ẹbí Bùbí Adé tó jẹ́ àkọ́bí Jàdíà rà. Àwa ṣe solidarity visit sí ọ̀dọ̀ bàbá wa tá a fi ṣe olórí ẹbí Alhaji Abdulateef Owóyẹmí. Bó ṣe ń ṣe ó tẹ́ wa lọ́rùn, àwa sì rúùtì láti rí i pé òun náà ṣe àṣeyọrí gẹ́gẹ́ bí bàbá sí ọmọ láṣẹ wá kí wọn. Olórí ẹ̀ka náà tún ṣèlérí wípé wọ́n ti ṣetán láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ọ̀túnba Abdulateef Owóyẹmí fún yíyan ẹni tó kún ojú òṣùwọ̀n láti ìdílé oyè Fùṣẹ́gbùwà tí yóò gun orí ìtẹ́ Àwùjalẹ̀ láti jẹ́ ọba tuntun. Nígbà tí olórí ẹbí ń kí àwọn àjọ náà, Ọ̀túnba Abdulateef Owóyẹmí ó dúpẹ́ lọ́wọ́ wọn fún ìgbárùkù tí wọn. Ó wá ṣèlérí wípé wíwá wọn kò yàtọ̀ sí wíwá sí ilé, wípé kò sí ìgbàkúgbà tí wọn kò lè wá. Ilẹ̀kùn náà wà ń ṣíṣí sílẹ̀ fún wọn láti gba àwọn àrọ́mọdọ́mọ náà lórí yíyan Àwùjalẹ̀ tuntun ti ilẹ̀ Ìjẹ̀bú. Láti ìdílé Adébùbí a fẹ́ kó ìwé yìí fún yín. Àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ a ká máa tò wọ́n sí pàdé regularly kan lọ fi ilẹ̀ tó gbogbo ẹ̀ náà rè tí fóònù yóò bá tó ẹ lè ṣe photocopy sí láti fẹ́ nìkankan. Ó wá rọ àwọn àlejò rẹ̀ láti kàn sí àwọn àrọ́mọdọ́mọ náà pàápàá jùlọ ẹgbẹ́ Adédòkun Ajídàgbà láti fọwọ́sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìdílé oyè náà. Láti lè ṣe Nta Ijebu Ode, Kájí Michael ní ṣàtúpalẹ̀ rẹ̀. Ìtàn rere tí ènìyàn fi sílẹ̀ ní ẹnu iṣẹ́ ó máa ń fọhùn fún ènìyàn ohun pẹ̀lú àfikún àti ìgbìyànjú onítọ̀hún nínú àwùjọ. Èyí ni ó jẹ́ kí àwọn alákòóso àti gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ amóhùnmáwòrán NTA eléyìí tó kalẹ̀ sí olúìlú ìpínlẹ̀ Ògùn ìyẹn nílùú Abẹ́òkúta ṣe darapọ̀ láti ṣàjọ pẹ̀lú ọ̀gá àgbà ní ẹ̀ka tí wọ́n ti ń gbé ètò sórí afẹ́fẹ́ Ọ̀gbẹ́ni Àyìnlá Balógun bí ó ṣe fẹ̀yìntì lẹ́yìn ọdún mẹ́rìndínlọ́gbọ̀n lẹ́nu iṣẹ́ iléeṣẹ́ NTA ní ìlú Abẹ́òkúta. Akeem Jimoh ló jábọ̀ ìròyìn. Ètò onípele mẹ́ta náà ló ti sọ̀rọ̀ rere ọ̀gá àgbà tó fẹ̀yìntì ní NTA Abẹ́òkúta Ọ̀gbẹ́ni Àyìnlá Jamiu Balógun. Àwọn òṣìṣẹ́ NTA wá láti bá ọ̀kan lára wọn ṣe ayẹyẹ tí ó fẹ̀yìntì lẹ́yìn ọdún mẹ́rìndínlọ́gbọ̀n tí ó fi iṣẹ́ rẹ̀ hàn sí orílẹ̀-èdè bàbá rẹ̀. Nínú ọ̀rọ̀ ìkìlọ̀ kúkúrú tí a pè ní ọwọ́ oore ọ̀fẹ́ Olúwa, olùṣọ́ àgùntàn tí ó ń ṣe iṣẹ́ Pásítọ̀ Kúṣímọ̀ Olúṣesí ti ìjọ Foursquare Abẹ́òkúta dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀ lórí aláyẹyẹ náà títí di ìsìn. Àwọn alákòóso àti àwọn òṣìṣẹ́ NTA Abẹ́òkúta àti àwọn àlejò mìíràn
gbà pé ọ̀gbẹ́ni Àyìnlá ya ara rẹ̀ sí mímọ́ fún ara rẹ̀ ní ààyè ìgbóhùnsáfẹ́fẹ́ àti pé ó ṣe ipa rẹ̀ sí ìdàgbàsókè ibùdó náà. mo ti mọ ẹni láti fẹ́ẹ̀ tó gún ọdún báyìí olóko ṣe gíngù pé a fẹ́ polówó òní lórí atẹ́gùn ó gbọ́ Yorùbá dáadáa ó gbọ́ English dáadáa wọ́n wá ní sùúrù gan ẹ̀mí sùúrù yẹn ni mo appreciate wọn fún kọ́lọ̀ má fi wọn lẹ̀. òun báyọ̀ ọjà òun yóò jì dáadáa ni wọ́n oníṣòro ni wọ́n oníwàpẹ̀lẹ́ ni wọ́n. tó bá so ìwé class báyìí gbogbo àbárẹ́ rẹ̀ pé ṣámẹ́ríkà ni ẹni tí wá. Ọlọ́run gbàgbọ́ láti ìpìlẹ̀ wa títí di àsìkò ìdájọ́ wa nítorí gbàgbọ́ àkọ́ Ọlọ́run yóò gbàgbọ́ àkọ́ mi. ẹ tó máa tẹ̀síwájú ní iṣẹ́ olúwa. Daddy wọn tolerate nonsense bó ṣe wà yẹn pé the man of speed wọn fẹ́ wàhálà kọ́kọ́ ti ní ju ẹni wọn lọ fún wa fi tẹ̀. àwọn tí wọ́n ṣe ayẹyẹ àti àwọn ará ilé rẹ̀ kún fún ọpẹ́ fún Ọlọ́run fún àwọn àṣeyọrí pàtàkì. bá pè dọ́dún bá ní ìdàlẹ́ kò sáyè ó mà sùn ní ẹ̀ẹ́dẹ̀ ọ̀pọ̀ olóòlù ẹ̀kọ́ mọ̀ pé bíbẹ̀ yá sì máa mú oúnjẹ wá sórí tébù ẹ̀ẹ́dẹ̀ náà. tí wọ́n pè ní bàálù ọ̀gbẹ́ni Àyìnlá Jamiu Balógun darapọ̀ mọ́ iṣẹ́ NTA ní ọdún 1999 ó gòkè láti di olórí iṣẹ́ ìṣàkóso àti pé ó fẹ̀yìntì ní ẹni 60 ọdún lẹ́yìn ọdún 26 sí orílẹ̀-èdè bàbá rẹ̀. ní ìlú Abẹ́òkúta Fẹ́mi Adams ló ń jábọ̀ ròyìn. ìròyìn wa fún ti àṣà lónìí kò ní jù báyìí lọ Adétóyè Adémilò kò níwòyìn títí dọ̀là ó dàbọ̀.